Bàbá pẹ́ o. Akramakallahu jàrí bàbá pẹ́. Hafizakumullahu jẹ́ kárí bàbá pẹ́ o. Akramakallahu jàrí bàbá pẹ́. A'anakumullahu jẹ́ kárí bàbá. Afárá àdánwò àwọn kankan bẹ tó ṣe pé bọ́ọ̀ bá ti gún bẹ̀ bọ́lọ̀ bá ti ṣe fún ọ àdánwò ló ṣe fún ọ. Minal jizril bala alimal nínú afárá àdánwò lówó wà bọ́ọ̀ bá lówó lọ́wọ́ màpọ́lọ́hún ti gbé àdánwò kalẹ̀ torí pé man atallahu limala qad rakaba ala jizril bala gbẹ̀ntọ́lọ́n bá ti fún lówó kìí ṣe torí ìwọ nìkan ó fọ́n torí ẹbí ó fọ́n torí ará ó fọ́n torí ọ̀rẹ́ fala tabkhal bihi má ṣàhùn pẹ̀lú ẹ̀ má ṣàhùn pẹ̀lú ẹ̀ ẹni ajẹ́nu owó rẹ̀ ní níyì ẹni táwọn èèyàn gbádùn nú owó rẹ̀ ní níyì ẹni pé àbókí ọjà inú owó rẹ̀ ní fi ń pè lábókí mọ́là ní mọ́là ń jẹ́ Allahu Akbar. innahu laysa min quwwatik owó tó ní òǹkè sagbára rẹ̀ ló fi ní kìí ṣe pé mo gbọ́n mo mọ̀ ṣe kọ́ fahsin bimalika tuzaki àfààní wá ṣe dáadáa pẹ̀lú owó tá a fún ọ tuzaki kó lè máa fowó náà mọ́. afọ́ọ̀dákẹ́ ó ní sayusalu anka min aina kitasabahu ní tí ó di òfowó náà ṣe dáadáa ni pé ha wọ́n bọ̀ wá béèrè níbo ló ti rówó náà bó ló ṣe kó jọ. Wala tus'alunna 'anin na'imi wa tharwatin. wọ́n béèrè bó ló ṣe kówó náà jọ owó tọ̀ náà. Ra'iyati kullukum mas'ulun. bó ló ṣe dà wọ́n jẹ yìí ń bọ̀ wá bí dídàjẹ́ ṣé ká gbé kéèyàn wà lórí oyè náà kó wà lórí ipò kan àdánwò lòun náà wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ min ayna kitasabahu níbo ló ti rí bó ló ṣe kó jọ káwọn fowó ṣe fáàrí láyé hùn ìlágbájá ló lówó jù tàmọ̀dò ló lówó jù ọ̀rẹ́ tó jáde ńlé ni kètí lò ṣẹ́jú márùn wọ́n sì túfọ̀ rẹ̀ kókú kí la fẹ́ fowó dá lára a lè símọ̀ wà mí máa ń fọ́kọ̀ o níbo lọ náà sí wọ́n béèrè sọ náà síbi tọ́lọ́hun sọ náà bí síbi àwọn tẹ́ fẹ́ gbẹ́sìn ga sọ náà síbi ẹni tí ń kọ́ mọ́sálásí tí ò rẹ́ nìkan ràn lọ́wọ́ àáfàá ni wọ́n ń gbìyànjú pé mo sáfẹ́ kọ́ mọ́sálásí. wa inna limala alladhi fi yadika huwa wasilatun ila al-hurriya owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n sọ yẹn dọmọlúàbí ni bọ́ bá na sójú ọ̀nà tó yẹ kó na sí àmọ́ bọ́ bá ti na síbẹ̀ ọmọ eléyìí ibú ni bá owó rèdèrèdè owó ẹ̀jẹ̀ ní gbé kí bó sì ṣe pọ́nà míì ló ti rí ẹ̀yọ́ ní tẹ kíni tí wá dájú tí wọ́n lọ bá owó tó ṣe pé wọn ò ní kọjá níwájú ọlọ́run lálìkì àmọ́ wọn ó ṣírò rẹ̀ faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam ma min yawmin yusbihu fi al-iba kò sínú ọjọ́ kan tẹ́rù òjì illa malakani yanzilan àyàfi kí màláìkà méjì ó sọ̀kalẹ̀ fayaqulu ahaduhuma ọ̀kan náà àwọn méjèèjì ní àkọ́kọ́ sọ̀rọ̀ àni àti munfiqan khalafan ẹni tí náwó yìí wọ́n bá wa dọ́bù rẹ̀ fún jọ́ máa ní sí jọ́ máa pọ̀ sí jọ́ máa rẹ̀ sí yẹ ká lùbáríkà máa wọnú rẹ̀ gbogbo wa náà la fetí gbọ́ yunifásitì bàbá alájí àgbà ìbẹ̀rẹ̀ tí kálukú dá lára kálukú wá ń wò pé
mo fẹ́ ní ládàá mo fẹ́ ní ládàá máa kó pamọ́ wọn ò ní sin mọ́ Allah. ìwọ máa kó pamọ́ máa wẹ̀ ń tẹ́bi ń pakọ́ mọ́ sànú wọn máa wẹ̀ ń tí yà ń jẹ kọ́ mọ́ rẹ̀ nìkan kan lọ́wọ́ èkejì ọmọ wa pé Allahumma a'ati munfika mumsikan talafan èyí tó gbá mú tí ọ̀nà parẹ́ mọ́ lọ́wọ́ ṣé mi kò ṣe dáadáa ọ̀ ń gbẹ̀ ìṣirò rẹ̀ nù ni níbi kọ́ náwó òun kò ṣe dáadáa kó ṣàánú àwọn èèyàn kó dá sí tọ́lọ́run sí mọ́sálásí kó dá sí tọ́lọ́run sí ilé kéwú ọ̀ ń pa ìṣirò tí ó tó ṣírò ọ̀nà àkàlẹ̀ ẹnu pé má bá ń dínkù ọlọ́run ṣe wòyí tí ń ṣe yìí Abdurrahman ibn Awf ṣe ṣe nu bàbá wa Islam ẹnu yín náà láti gbọ́ Abdurrahman ibn Awf olówó ni nínú sàábì ànábì sì fún sàtífíkẹ́tì àlìjẹ́nà látàyé ànábì wa ní gbogbo àwọn tí mo fún sàtífíkẹ́tì àlìjẹ́nà ni wọ́n wọ àlìjẹ́nà Abdurrahman náà ó sì wọ́ àmọ́ ààbò ni bí ìgbà téèyàn alágalẹ̀ wọ́ ni Abdurrahman wá banújẹ́ pé ha nínú gbogbo àwọn sàábé tí wọ́n wọ àlìjẹ́nà táwọn tv ti fún wọn sàtífíkẹ́tì òun lò wọ́n wà wọ ọbẹ̀ ní ààbò ni ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ń ṣàánú àwọn èèyàn kí ni wọ́n fẹ́ fi ṣàánú àwọn èèyàn orí kí n bá lè lọ́dọ̀ afáwa wà mínà lè jízìrì libàlá àlè ìlmọ̀ nínú afárá àdánwò tó ṣe yí pé tá a bá tún fún ọ àdánwò lágbélé ọ lọ́wọ́ àlè ìlmọ̀ ìmọ̀jẹ̀ kan bẹ̀ àtàmàl bi'ilmik sófì mà rẹ sófì ṣiṣẹ́ ẹ wò béèrè sófì ṣètọ́lọ́mù àbá àti pọ̀ láyé lónìí ọlọ́run ló ní káwọn tí wọ́n kó àdísì ànábì Muhammad jọ sallallahu alaihi wasallam àti àwọn tí wọ́n kó Kùránì jọ ọlọ́run ló ní wọ́n kó jọ ayé ọba fọ́jù báyìí lọ èyí tí wọ́n kó gbé ọ náà kọ́ là ń pè ní dọ̀yìfù ọlọ́run wá mú yín ẹ lè pe Kùránì ní dọ̀yìfù min kalamik ọ̀rọ̀ tó bá sọ fìmọ̀ rẹ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ wà khulik ìwà tó bá wù fìmọ̀ rẹ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ qala al-Ghazali àfàgbà Imamu Ghazali ó sọ báyìí ó ní innamal alimu al-ma'rufu huwa alladhi yaqtadi bihi an-nas ẹ̀rọ ní mímọ̀ tọ́jú ní mímọ̀ dáadáa òun lè yí táwọn èèyàn ń kọ́ sí àwọn èèyàn ń kọ́ sí bàbá Alhaji àgbà alhamdulillah orí pa bàbá ọ̀parẹ́ sórí pa wọn parẹ́ ni kò sí lè parẹ́ tálíkì àmọ́ èdè Allah yunifásitì wọn tún sọ lóko wọn Muhammad Kamaluddin University jẹ́ òní mímọ̀ pẹ̀lú ní mímọ̀ dáadáa huwa alladhi yaqtadi bihi an-nas òun ló ní mímọ̀ táwọn èèyàn ń kọ́ṣe ẹ̀kọ́ṣe wọn bí sùúrù ẹ̀kọ́ṣe wọn bí ọ̀rọ̀ sísọ ẹ̀kọ́ṣe wọn bí pàjì sí Ọlọ́run Allah faqala Samarkand afa Samarkand ọ̀kan náà àwọn àgbà àfà ó ní wa kullu alimin ó ní gbogbo onímọ̀ lam ya'mal bi'ilmihi falaysa bi'alimi tí ó bá ti ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ rẹ̀ kìí ṣàfà àwọn bàbá wẹwà ìsìláàmù ni ẹ lè gbọ́ pé wọ́n wíwí kúwì ẹ lè gbọ́ pé wọ́n sọ̀sọ̀kúsọ torí wọ́n ní kayfa ma yakun murabbi yakunu murabbi bẹ́ẹ̀ tọ́ yẹn bá ṣe rí náà lẹ́yìn tí wọ́n tọ́nà ó ṣe rí afáwa ni falaysa bi'alimi ẹni tó nímọ̀ tí ò fi ṣiṣẹ́ ṣe tí ò fi mọ ohun tí mọ̀ wọn ò máa kó ń jánu kó fẹ́ sọ̀rọ̀ kí mo kó ń jánu kó fẹ́ wùwà kí mo kó ń jánu
laysa bi'alim kì í sàfà. li'annahu yata'allama al-ilma likay yuntafi'a bihi torí kéwú tó kéwú ó fẹ́ fi ṣàǹfààní fáwọn èèyàn ni káwọn èèyàn lè ra àǹfààní bẹ́ẹ̀. fa idha lam yuntafa bihi àmọ́ bí wọ́n bá ti wá ṣàǹfààní lára àmọ́ tí wọ́n ní faka annahu lam yata'allam ó dà gẹ́gẹ́ bí ẹni tí ò kéwú náà ni ó dà gẹ́gẹ́ bí ẹni tí ò nímọ̀. bàbá wa ẹwà islam ọlọ́run jẹ́ àríwá ó sì ní Adamallahu hayatahu. wọ́n máa ń kàdísì kan fún wọn bí wọn ọ̀rọ̀ ànábì kan wọ́n máa wí fún wọn ní ànábì àmọ́ ní Allahumma inni a'udhu bika min ilmi la yanfa ìmọ̀ tí ò ní ṣàǹfààní àwọn ọmọ eléyìí ibú lélẹ́yìn bó ló ti gbé mọ̀ burúkú wá tá ń kólé yìí ń kéwù wọ́n là nábì ọmọ wa ní ìmọ̀ tí ò ní ṣàǹfààní mọ́ bùn mi. wa min qalbin la yakhsha ọkàn tí ò ní páyọ̀ ọlọ́run wọ́n sọ kàn mí bẹ́ẹ̀ ẹ wà dúró ànábì. wa min nafsin la tashba ẹ̀mí tí ò ní yó oúnjẹ gan kò yó bẹ́ẹ̀ pẹ́ sọ̀rọ̀ ọlọ́run fún yóò yó. wa qala ibnu Abdul Barri àfàgbà ọmọ Abdul Barri wọn á lọ sọ báyìí wa kana yuqalu la yakunu rajulu aliman la yakunu rajulu aliman ó léyìn ò lè tí ìjó ní mímọ̀ o hatta takunu fi thalatha khisalin títí tí wà mẹ́tẹ̀ pé lára rẹ̀ ẹni tí wà mẹ́tẹ̀ tá bá pé lára rẹ̀ ló ní mímọ̀. àkọ́kọ́ tákọ̀kọ́ rí lára onímímọ̀ la yahtakir man dunahu fil ilmi ẹni tó kéré sí ní mímọ̀ tó ń gán mọ̀ ìpé ọlọ́mọ sábà akẹ́ bàbá wa Lájí Àgbà Amina. àlékún kẹ́ rẹ̀ bá wa ṣe fún bàbá wọn wà sí àgbáyé. Amina. ẹni tí ò tó wọn mímọ̀ ọmọ tí wọ́n kọ́ ń ké wọ́n tún máa ní àfáwọ̀ ẹ máa wọlé ẹntẹ́ lè pè lóní mímọ̀ la yahtakir man dunahu fil ilmi ẹn tó kéré sí ní mímọ̀ kò sì ní kéré rẹ̀ yóò tún afáwa marhaba àwọn bá ní ṣe lájẹ́ tún máa bí ní akọ́ngéwú ní 1972 èèyàn pẹ̀yàn lè ní wala yahsad man fawqahu fil ilmi ẹn tó sì sàgbà rẹ̀ ń bímọ̀ ẹn tó síwájú rẹ̀ mímọ̀ la yahsad kò ní ṣe kéte yá ibà àmàgbà tí wọ́n ń géwú àbúrò máa ń di rẹ́ẹ̀dì mọ́ wọn lérí máa ń di kíní mọ́ wọn lérí ni kíní kan máa kéré lásọ̀wọ̀ sẹ́ẹ̀tì náà ni máa ń wọ̀ wá kíní onímọ̀ ẹn tó jù lọ kò ní ṣe kéte. afáwa Ibn al-Barri òun wá parí wọn ni wala yakhus ala ilmihi thamanan kéwú tó wá kéwú kò ní ta lówó jantiẹ ẹni kọ́ máa lọ ọ̀dọ̀ àfáà akọ́lọ kí Kùránì èló lẹ́gbà fún owó fọ́ọ̀mù wa ní 500 àbí ẹ wá bá wa ṣàdúà èló ni ẹgbà fún àdúà tẹ́fẹ́ sí wọn ní ibi káké Yàsín káàdì nílẹ̀ ń tẹ́bá ní ẹmú wá àfáwà Ibn al-Barri ó ní kọ̀ wá ní ta wala yakhus ala ilmihi kọ̀ wá ní gbà lórí ìmọ̀ rẹ̀ thamanan owó jantíọ́ la yastakmil hadhihi al-awsaf illa man kana aliman àwọn wà mẹ́tẹ̀ẹ̀ta tá a kalẹ̀ yìí kò sáré ń tẹ́tì rí àràfi ara onímọ̀ lẹ́tì rí. níparí wa min al-jisr al-bala al-mansib inú afárá àdáwò òun ni pò wà mo jẹ́ president ni mo jẹ́ governor ni mo jẹ́ minister ni
sayusalu anka anihu yawmal qiyamah wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ bó bá dijọ́ àlìkìyàmà anil aqwiya bó lẹ̀ sọ àwọn alágbára náà yín ṣe ẹ tún fi power kún power wọn ni ẹ tún dọ́bù owó wọn. wàá ní duafa àwọn ọ̀lẹ inú yín ebi ń pa wọ́n ìyà ń jẹ àwọn ọ̀lẹ inú yín mi bá ra nǹkan ní 1 naira lónìí bó bá dijọ́ ọ̀sẹ̀ kan sígbà náà wọ́n ra 10 naira. mo rántí bàbá wa ẹwà Islam anakumula afáwa wọn rán mi ní Maka ní 2014 wọn wá débẹ̀ ó sì sá ọjà síkò Ebola nígbà tí mo dọ́wù nígbà tí èdìjọ́ 4 síjọ́ 5 ìtọ̀ mi yàtọ̀ ẹ̀rù wọn bà mí pé ṣé ìkẹ́bù ọlọ́mọjà kẹ́bùlà wọn bá gbọ́ hospital lọ nígbà tí mo dé hospital aṣọ ládùúgbà síra wa ládùúgbà wọn dókítà tí mo bá ń bẹ̀ ọ wá ní minahayi mo ní láti Nàìjíríà ni ó ní kílẹ̀ parí mo ní mo parí sànàwí ó ní sẹ́ẹ̀dù ó kéwú ńlẹ̀ yìí ó ní bọ́mọ bá kéwú ńlẹ̀ yìí àbọ̀kàwé ńlẹ̀ yìí ọmọ GSS 1 owó tí ọmọ gbà lọ́dọ̀ ìjọba àwọn yìí pé ń kéwú ó ní yóò gba 55,000 lóṣù GSS 2 yóò gba 80,000 lóṣù ìwọ̀n sí bọ́dún wọn bá ṣe yàtọ̀ síra wọn lówó wọn ṣe mọ́ ní owó táwọn òṣìṣẹ́ gan gbàlẹ̀ yìí ń gbà ń bì lọ́mọ skul ń gbà lọ́hùn ó wá ní kèsè yìí nìkan o bí mo bá wọ supamákẹ́ẹ̀tì bóyá mo lọ èyí tí ń jẹ́ Shoprite mo wá débẹ̀ mo wá kó nǹkan 150,000 jọ ó ní 50,000 ní sànú rẹ̀ torí pé mo jẹ́ student àfáà mi tọ́rọ mi wá ilé tí kún ìyàwó ń bẹ́lé ọmọ ń bẹ́lé ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin ìjọba wa ẹ bá wa tó Nàìjíríà Ọlọ́run fún yín tó Àmín. bàbá ló tún ka kinní lánàá Ọlọ́run mọ́sáàjì gbogbo ọ̀rọ̀ ọ̀run fún wa àtàwọn mẹ̀kúnnù akramakallah sọ. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه واتباعه وسلم وعلى آله وأصحابه واتباعه وسلم آمين آمين adúpẹ́ púpọ̀ fún Olúwa الحمد لله atọrọ gẹ́ fún òjíṣẹ́ ńlá Muhammad صلى الله عليه وسلم àlékún kí Ọlọ́run àlékún àánú Ọlọ́run wọn bá òjíṣẹ́ ńlá Muhammad آمين kẹ́rí gbogbo àwọn nábì Ọlọ́run gbogbo àwọn sàábì ń sí Ọlọ́run àwọn tó tẹ̀lé wọn àwọn tó tún tẹ̀lé wọn èdàdí gbogbo àwọn àlùfáà wa látòkè délẹ̀ tí kú Ọlọ́run ọba ọmọ iye wọn sì mú nǹkan wọn ìkẹ́rẹ́ àánú rẹ̀ sì pọ̀ jù wọn lọ Ọlọ́run bá wa ṣàlékún kẹ́rẹ́ fún wọn آمين Ọlọ́run bá wa ṣàlékún àánú rẹ̀ fún wọn آمين látọ̀dọ̀ àfáà àgbà Sheikh Alim Ọlọ́run bá ṣàlékún kẹ́rẹ́ fún wọn آمين àwọn tí àfáà àgbà Sheikh Alim bá nílọrin àwọn tó bá àfáà Alim àwọn tí wọ́n jọ lògbà papọ̀ Ọlọ́run sábà yọ́nú sí gbogbo wọn آمين nínú náà làfáà àgbà Sheikh wa bẹ́gọ́ rẹ̀ àti gbogbo yerú wọn Ọlọ́run bá yọ́nú sí wọn اللهم آمين náà lè rírí àfáà àgbà Sheikh iná Tajul Adabi رحمه الله àlékún تعالى kí Ọlọ́run àlékún àánú Ọlọ́run bá ṣe fà àfáà àgbà آمين àwọn àtàwọn òbí wọn àtàwọn ẹlẹ́hà wọn àtàwọn ọmọ wọn àtàwọn ọmọ kéwu wọn bàbá wa Alhaji àgbà àlékún kí Ọlọ́run àlékún àánú Ọlọ́run mọ́sàbá mo bá wọn آمين ọlá Qur'an al-Azim آمين ìkárí gbogbo àwọn àlùfáà wa látòkè délẹ̀ bàbá wa Lágége Ọlọ́run bá yọ́nú sí wọn آمين ọlá Qur'an al-Azim آمين bàbá wa oníwàsí àgbáyé bàbá wa Sultan al-Arifin Ọlọ́run ìkárí gbogbo yerú wọn Ọlọ́run kúkú mọ̀ wọn Ọlọ́run sábà wọ sànú آمين ọlá àmín آمين bàbá wa Khalifatul Adabiyya أدام الله حياته Ọlọ́run dákun jí bàbá wọn gbé pẹ̀lú àlàáfíà اللهم آمين a dúpẹ́ púpọ̀ bàbá ń dúpẹ́ fọ́lọ́run púpọ̀ báyìí الحمد لله Allahu akbar kabira lérí àánú Ọlọ́run tọ́lọ̀ ní kí ó dé bá wa èèyàn lè máa lé nǹkan mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwo ya Rabbi waffiqni bi ikhlasi niyyati ويا
ربي وفقني بإخلاص نيتي قول وفعل وختمنا بإيمان بقول وفعل واختمنا بإيمان يا ربي وفقني ويا ربي وفقني بإخلاص نيتي àníyàn ní gbogbo nǹkan بقول وفعل وختمنا بإيمان àfáà Sheikh Abdulaziz akramakallah àfọ ọlọ́jẹ́ akramakallah sa ẹni mo tẹ́ ń bá wa sọ mo wá dákẹ́ ìwọ̀n wò yín àwọn ọ̀rọ̀ olówó iyebíire là ń gbọ́ lẹ́nu káwa náà ṣàánú ara wa. ويا ربي وفقني بإخلاص نيتي gbogbo ẹni tí ń bá fẹ́ kó oore wọn máa lékún wọn náà máa ṣàánú èèyàn. وفعل واختمنا بإيمان àwọn náà béèrè pé kò jẹ́ ṣèkóńgẹ́rẹ́. Àmín. وفقني bàbá wa àfáàgbà bàbá wa alájí àgbà tòní bàbá wa khalifa wọ́n ṣe kóńgẹ́ oríire ni. ويا ربي وفقني بإخلاص نيتي gbogbo tí ń jẹ́ àdàbíyà látòkè délẹ̀ tí ó sẹ́ni tó lè sọ pé mi ṣe àdàbíyà àti gbogbo tí ń jẹ́ ansar islam tí ó sẹ́ni tó lè náwó pé èmi ṣe ansar islam gbogbo wa là ń dúpẹ́ fọlọ́n báyìí. ويا ربي وفقني بإخلاص نيتي tá a bá dákọ̀ àdàbíyà tá a dákọ̀ ansar islam gbogbo mùsùlùmí là ń dákọ̀. Allah بقول وفعل واختمنا بإيمان ẹ̀rù gbọ́dọ̀ máa bàyàn àyà gbọ́dọ̀ máa pààyàn lérí gbogbo tó bá fẹ́ sí àyà pa àwọn àfa àwọ̀ ẹ̀rù bà wọ́n pé ọlọ́run eléyìí ní gbogbo tá a ti ń gbé lọ́wọ́ eléyìí ò kún ọ̀rọ̀ wa àtọ́jú ayé bàbá wa lẹ́jẹ́ ẹ̀gbọ́n ọlọ́run bá kẹ́ bàbá آمين ni bàbá ti ń gbìyànjú rẹ̀ pé ọlọ́run jọ́ bọ́ sí ọlọ́run jọ́ bọ́ sí àwọn bàbá sọ gbólóhùn kan wọ́n ní pẹ̀lú òwò ọlọ́run kọ́dà bá a sínú ayé mọ́ bàbá ló lè pẹ́ o yunifásitì ọ̀bọ̀ sí. ويا ربي وفقني bàbá sọ gbogbo ẹ̀mọ́ tó wá wá بإخلاص نيتي láti ìgbà tí wọ́n ti ń propose rẹ̀ tí wọ́n ti ń pe àfẹ́sí gbogbo ẹni tí ń wá ràn lọ́wọ́ tẹ́ ẹ di ọjọ́ sátidé tó lọ yìí dákun ọlọ́run mọ̀jẹ̀ wọn sunkún. قولي وفعلي واختمنا بإيمان بقولي وفعلي بقولي وفعلي واختمنا بإيمان gbogbo nǹkan kéèyàn máa kẹ́kọ̀ọ́ lára gbogbo nǹkan Akramakallah. àbọ̀ lọ́jẹ̀ kéèyàn máa kẹ́kọ̀ọ́ lára gbogbo nǹkan gbogbo tó wọn náà bá sí tèmi náà bá sí ẹjẹ́ àfi àníyàn tó dáa ká fi pilẹ̀ wàlí yọ ọlọ́run kan lòún béèrè àníyàn dáadáa. ويا ربي وفقني dákun ọlọ́run بإخلاص نيتي بقول وفعل واختمنا بإيمان gbàtà àfàwọ̀ ní sínlé tí wọ́n lọ sí ọ̀rẹ́ wọ́n tún wá ń fo òun lẹ̀ wọ́n ní ọpẹ́ ní ẹjẹ́ adáfọ́ lọ́hùn o kọ́dà bọ́ọ̀ bá ń bẹ́ẹ̀ náà lé ara rẹ̀ bí nǹkan bá le ọpẹ́ ní ọmọ ẹ̀dá tó o bá ti ń dúpẹ́ nǹkan ìwọ́n sì dẹ̀. bàbá àfàwọ̀ Sheikh wa Bukhari bùnú Mùsà ọlọ́run bá ṣe dáadáa fún wọn wọ́n wá ń wí ńgbà pé ìní sínlé o àmọ́ àmọ́ ń ta ṣe láyé sátidé yìí ọpẹ́ rẹ̀ ní ẹjẹ́ adá o. ويا ربي mo ní bàbá àlébà náà ti wí nù. بإخلاص نيتي o ṣeun lé ikhlasi niyyati. لإخلاص نيتي بقول وفعل وختمنا بإيمان بقول وفعل واختمنا بإيمان bàbá wọ bá lọ́rin. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. lórí yunifásitì Muhammad Kamaluddin University bàbá wọ bá lọ́rin wọ́n sojú Àlàjí àgbà wọ́n ti sẹ́yìn bàbá wa jòkó wọ́n tètè dé pẹ̀lú oníṣẹ́ ọba Kánò wọ́n wá jòkó lẹ́ ẹ̀wù bá tí wọ́n jòkó dá lérí pé yọ sẹ̀ bàbá yìí náà tó tún wá ń sọ pé Ọlọ́run ó jọ sẹ̀ ojú ẹ̀mí tèmi náà ni ó sì sẹ̀. ويا ربي bàbá وفقني mo fẹ́ sọ gbónú kan ìjọ mi èké ló jẹ́ fẹ́ wí
baba wo ba lọrin ẹ ní sórí ibú. àmín. torí àwọn èpè irú bọ́mọ èké bá rí tó dùn mọ́ yóò wá sí àdúrà fàgbàlagbà ẹ sì dùn wá nú báyìí ẹ wá sí ní ṣe pé nǹkan Islam nǹkan alájí àgbà èmi nǹkan mi ni ọwọ́ mi ló ṣe àsìkò mi ló ṣe bàbá ẹ̀ ní mà padà sí ibú. ya Rabbi waffiqni. àti gbogbo balógun látòkè délẹ̀ gbogbo dáúdù gbogbo mọ́gàjí qawlin wa fi'lin wa khataman nabiyyin. látọ̀dọ̀ bàbá wa balọ́ni ẹ̀rí bàbá wa ìmáàmù àgbà OON bàbá wa Dr. Muhammad al-Bashir adamallahu hayatahu. bàbá ẹ̀ máa bẹ dáadáa amina. wọ́n bẹ̀rẹ̀ àdúrà jọ náà àwọn náà tún wá náwó wọ́n bẹ̀rẹ̀ àdúrà jọ nìkan lọ́wọ́ ìta fẹ́ pilẹ̀ méjì bu wa lọ́wọ́ gbogbo ayé wa pé síbẹ̀ yunifásitì gbogbo olówó yunifásitì gbogbo tálíkà yunifásitì gbogbo àfà yunifásitì gbogbo mùsùlùmí yunifásitì kọ́dà ní tí èsè mùsùlùmí ló kàwé mbẹ́ yunifásitì gbogbo ọlọ́run dàkún ọlọ́run bàbá wa ìmáàmù àgbà bàbá wa ìmáàmù mọ̀lẹ́ bàbá wa ìmáàmù gàmbàrí bàbá wa ajánásì àfa arábàná ẹ kú oríire ọlọ́run ó ṣàlékún oore fún yín. ọpẹta fẹ́ dáná iléeṣẹ́ tá a wà ń bẹ̀ yìí méje iléeṣẹ́ yìí ó bàjẹ́ ẹni tó dá iléeṣẹ́ yìí lè máa bá wà pẹ̀lú bàbá náà gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà ń bẹ̀ àti gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run já sórí rẹ̀. wákàtí máa ń ná awwalu kalimatin qalaha fil Qur'an qalaha Adam awwalu kalimatin qalaha Adam àkọ́kọ́ ọ̀rọ̀ tá nẹ́bí Adama ẹ̀rọ pẹ̀lú pé Allahu Akbar nẹ́bí Adama bàbá àgbà kọ́ tó ṣe gbogbo ẹni tí ń bá ń jẹ́ èèyàn lẹ̀ òun la kọ́kọ́ mọ̀ awwalu kalimatin qalaha Adam àkọ́kọ́ ọ̀rọ̀ tá nẹ́bí Adama ọkọ̀ sọ pé tẹ̀pẹ́ mọ́ máa la ọmọ mi bóyá ọmọ yín nísìn bóyá gbàtí ọkọ̀ la bóyá bàbá lọ́kọ́ pé bóyá máa dúró lé bàbá tí máa dúró lé ọmọ tètè rí i àmọ́ bàbá tí ìbá dúró lé ìyá ní ọkọ̀ torí ìyá ní abẹ́ẹ̀kọ́ àwọn bóyá pé ìyá náà máa pè bàbá náà máa kórì di àrò ọmọ rẹ̀ sún ètí yìí ń jíde òun lọ́kọ́ gbé irú ẹ̀ bàbá bá tọ́ bá máa tọ́ wà kí á rìn báwọn ọmọ tètè pé èwo wọn kọ́kọ́ pè ọlọ́mọ ayé èwo lọ́kọ́ ọ̀rọ̀ tọ́kọ́ sọ kí lọ́kọ́ sọ èyí ló pè ní abíyá rẹ̀ ẹ má gbọ́nlé má purọ́ bá rẹ̀ lọ́jọ́. ọ̀yá bí wà fìdíní. àbọ̀ ọlọ́jẹ́ yóò dà mí lóhùn ìrònú sí lọ́wọ́ ni. wà fi ilé wákàtí máa ń ná. madha ta'rifuna an alhamdulillah wọ́n ní awwalu kalimatin qalaha Adam àkọ́kọ́ ọ̀rọ̀ tá nẹ́bí Adam ọkọ̀ sí kíni tí ọkọ̀ sọ láyé pé mo ti padà síbẹ̀ ọmọ rẹ̀ alọ́kọ̀ pín jẹ́wọ́ adákùndáwà lówó ọjọ́ lọ. ìyá rẹ̀ lọ́kọ́kọ́ pé èyí ti tẹ̀lé abá mi. qawli wa fi'li wa khatimanna bi'i. àwọn èèyàn ti ń béèrè lọ́wọ́ ara wọn lé àwọn náà ti ń béèrè lọ́wọ́ ara wọn lé báwọn. gbogbo ẹ̀yà wa tẹ́ wà lọ́jà gbogbo tí kálukú wà gbogbo ẹ̀yà àfa wa gbogbo ẹ̀jẹ̀ wa tẹ́ wà ń di òfì ibi tí kálukú wà tí ètò yìí ká yín mọ́ dákun ọlọ́run jẹ́ inú ẹnì kọ̀ọ̀kan dùn bí bùkátà rẹ̀. àṣeyọrí olóore wọ́lá tá à ń wí lọ́wọ́ tá à ń dúpẹ́ fún àṣeyọrí ọlọ́run fáwa náà ṣe. ń bọ̀ wá dọ̀ bàbá wa gómìnà àṣeyọrí olóore gómìnà Kwara State àṣeyọrí olóore ọlọ́run fún wọn sí. ń bọ̀ wá dọ̀ bàbá ní Senate President wa lánàá rí bàbá wa Bukola dákun ọlọ́run mọ́jọkùnrin yóò sórí ìwú bá wa kẹ́ bàbá rẹ̀ mọ́jẹ̀lẹ̀ wọn dàrú ó sì dúró ti sí Àlàjí àgbà bí tí mo wà yí àyè àṣẹ ni o tàyè lójú tí kì í ṣe o ó sì dúró ti sí Àlàjí àgbà ọlọ́run ní padà lẹ́yìn rẹ̀ kọ́dà bí yẹn bá sàmì fún ọ̀rọ̀ tiẹ̀ náà máa dà kí ló wí lọ́wọ́ kí ló wí lọ́wọ́. Rabbi waffiqni لإخلاص نيتي بقول وفعل وختمنا به. bàbá wa San Ọláolú Àlí síbẹ̀ náà bẹ́ẹ̀ni San Ọláolú Àlí kódà ó tètè débi pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn bá jókòó náà bẹ́ẹ̀ ni bàbá wa San Adélẹ́dù bàbá wa San Adélẹ́dù tí àfa wa Buhari àgbákò tí dé bá
tí mo dé bá àwọn sàn àwọn lọ́yà àwọn lawyers. tí mo dé tó ń gbé àti òun náà máa wó bọ̀ báyìí kò ní bá yín. àmín. dákun kọ́dà wọ́ta ẹni tá a bá rántí lérí ètò yìí tó yẹ ká tí bàbá wa Alhaji Àgbà ní ká dúpẹ́ tó yẹ pọ́lọ́ ní ọba wa dúpẹ́ fún yín tó àwọn ò sì dákọ̀ mi mọ̀ pọ́lọ́ wọn bá rí ọ̀ dákọ̀ rẹ ju àwa lọ. wa ya rabbi waffiqni àwọn káàdì àwọn tó ti fi sẹ́lẹ̀ àtàwọn tó wà ń bẹ̀ presently báyìí dákun Ọlọ́run gbogbo ilẹ̀ dúró ti sí Alhaji Àgbà torí mọ́ kàmọ́tò sàríyà èyí tó wà ní Kwara State yẹn ká pé inú ilé ẹni tí ilé ìsẹ̀rí ò ti kọ́ pilẹ̀ ní Kwara State inú ilé Alhaji Àgbà ẹ wá dúró ti sẹ́ bàbá gbogbo yín ẹ̀ ní ṣiṣẹ́ ti Ọlọ́run ṣàlékún rẹ̀ fún yín Ọlọ́run níbi lọ́dọ̀ Ọlọ́run àwọn sáà ni wọ́n wá dúró kálukú wá dúró pé iṣẹ́ Alhaji Àgbà ilẹ̀ lọ́lọ́ ń bẹ jàrá hàn kò sí ilé bàbá kankan bẹ kò sí ilé ọmọ bàbá kankan bẹ lédi pé tọ́lọ́run la fẹ́ fi ṣe ó sì wá ṣe déédéé awalu kalimatin kí n tara torí àsìkò tí o ṣe ọkọkọrọ tá níbi adamu ọkọ sọ láyé ẹ̀gbọ́n tó wí ni alhamdulillah àkọ́kọ́rọ̀ tá níbi ọmọ bá sọ̀rọ̀ báyìí kí lọmọ kọ wí ọmọ bá sọ̀rọ̀ ó lè pè ya ó lè pè bàbá àkọ́kọ́rọ̀ tó wọn kọ ọlànà báyìí tọ́lọ̀ ń fẹ́mi sí ádámàlà tí ó sọ̀rọ̀ báyìí ẹ̀gbọ́n tó wí ni ó ní alhamdulillah ẹni tí ì bá máa dúpẹ́ Ọlọ́run sí nǹkan kan fún wa awwalu ẹ̀rí bákan náà wa awwalu kalimatin fil Qur'an bọ̀ bá ti mọ̀ yìí lọ bí Al-Qur'an ní sìn náà kó o sí lọ síbi tó ti bí ilẹ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ tẹ́ kọ́ kàn ní Al-Qur'an àkọ́kọ́ ọ̀rọ̀ tẹ́ kọ́ tẹ́ bá ti kọ́ sí ewé báyìí pété afẹ́ bẹ̀rẹ̀ sí ni mo ké Al-Qur'an àkọ́kọ́ ọ̀rọ̀ tẹ́ kọ́ kàn ní alhamdulillah. wa ya rabbi adúpẹ́ o li ikhlasi niyyatin kò sí wàásù púpọ̀ lónìí. qawlin wa fi'lin wa ikhtiman bimani wa afdalu nnasi yawm al-qiyamah wa afdalu nnasi yawm al-qiyamah ajura wa ló ti jàkálẹ̀ kọ́ sórí bọ́lọ̀ ń bá sún àga rẹ̀ má síwájú rẹ̀ ìgbà bá ní ká ẹwọ ìbá tó fẹ́ sọ wọn kọ́ mọ ẹjẹ́ kọ́ fèmí àti gbogbo ẹni tí bá ń gbọ́ wa bọ́lọ̀ ń bá ní kí ìgbà kádàrá ó sún àga rẹ̀ mọ́ tẹni tó jù ọ lọ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ yìí bọ́ yìí báyìí bọ́lọ̀ ń bá sún àga rẹ̀ mọ́ tẹni tó jù ọ lọ ẹ wá jọ ń jòkó bí wọ́n dákọ̀ rẹ̀ wọ́n dákọ̀ rẹ̀ ẹgbẹ́ báyìí bí wọ́n dákọ̀ rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dákọ̀ rẹ̀. mẹ́rin lọ ẹjọ́ rìn. ní ọjọ́ eré ìṣègbè ara yín ẹni tá à ń wí yẹn jù ọ lọ.